ọ̀mùtí dírẹ́bà fi mọ́tò pa ọmọ ìyá mẹ́ta lẹ́ẹ̀kan náà. ọ̀sẹ̀ yìí gan-an ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa láwọn máa fojú ọ̀gbẹ́ni Yaz Zakari dẹ́rẹ́bà mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tó fi mọ́tò rẹ̀ pa àwọn ọmọ ìyá mẹ́ta lásìkò tó mu ọtí àmupara yó tán lọ́sẹ̀ tó kọjá yìí balẹ̀-ẹjọ́. orúkọ àwọn ọmọ ọ̀hún ni Nusaiba, Mariam àti Rumaisa. àfi bíi pé wọ́n rán sáwọn ọmọ ọ̀hún ni nítorí pé bí àwọn ọmọ náà ṣe ń dù ú pé kó má fi mọ́tò rẹ̀ kọlu àwọn bẹ́ẹ̀ ló ń lé wọn ká àfìgbà tó gbẹ̀mí wọn lójú rẹ̀ tó là. ọjọ́ ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí ni àwọn ọmọ ọ̀hún lọ kí ìyàwó ẹ̀gbọ́n wọn kan ládùúgbò Rafin Kunama lójúnà márosẹ̀ Abaji nílùú kékeré kan tí wọ́n ń pè ní Tótó nípínlẹ̀ Nasarawa. lásìkò tí wọ́n ń darí bọ̀ ni wọ́n pàdé ikú òjijì náà. ẹ̀gbẹ́ títì làwọn ọmọ náà ń gbà lọ lọ́jọ́ ọ̀hún gẹ́gẹ́ bí ìṣe wọn nígbà gbogbo, ṣùgbọ́n nítorí pé Yaz Zakari tó ń wa ọkọ̀ ọ̀hún ti mu ọtí àmupara ló ṣe lọ yà pa wọ́n. ọ̀gbẹ́ni Suleiman Zakwo tí í ṣe bàbá àwọn ọmọ náà tó jẹ́ olùkọ́ àgbà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tí wọ́n ń pè ní Angwa Bayi níjọba ìbílẹ̀ Tótó nípínlẹ̀ Nasarawa tó bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé ìbànújẹ́ ńlá gbáà ni ikú àwọn ọmọ náà jẹ́ fóun, ṣùgbọ́n òun fa gbogbo rẹ̀ lé Ọlọ́run ọba Allah àtàwọn ọlọ́pàá lọ́wọ́. ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé táwọn ọmọ náà máa ń lọ sílé ìyàwó ẹ̀gbọ́n wọn, ìgbà gbogbo ni wọ́n máa ń lọ, ṣùgbọ́n nítorí pé Yaz Zakari tó jẹ́ dẹ́rẹ́bà mọ́tò ayọ́kẹ́lẹ́ náà ti mu ọtí àmupara yó ló ṣe lọ yà pa wọ́n lásìkò tí wọ́n ń bọ̀ wá sílé. ó wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú ọ̀hún pé kí wọ́n máa rántí àwọn ọmọ náà nínú àdúrà wọn nígbà gbogbo. Aláròyé gbọ́ pé àwọn ọlọ́pàá ti parí ìwádìí wọn nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ohun tó kù báyìí ni láti fojú Yaz Zakari tó pa àwọn ọmọ ìyá mẹ́ta lẹ́ẹ̀kan náà balẹ̀-ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.